ẹ fọ́ ni gan. Jùmọ̀kẹ́ o ṣàmọ̀ pé mo níbọn nulẹ̀. Tẹ bá níbọn ṣé mo jọ olè tẹ fẹ́ pa ni àbí ẹ̀yin ìjọ lè tẹ máa pẹ̀lẹ̀ sí nípa àgbọ̀nrín kiri inú igbó ṣé mo jọ àgbọ̀nrín lójú yín ni. Tí o bá filé mi sílẹ̀ lálẹ́ alẹ́ yìí náà ni màá fi ìbọn yẹn pa ẹ́. Pátá ni èmi ẹ mọ nǹkan tẹ́ ń sọ ẹ̀yin náà tọ́ tẹ́ ń fọ ẹ̀ ń rẹ́rìn èmi kí wọ́n pẹ́ ẹ̀ ń ṣàwọn àlẹ́ ṣe. Jùmọ̀kẹ́, you have to leave my house before the count of 10. I'll kill you. 10. Rotimi. 9. Rotimi. 8. Àṣìmí àti ẹja. 7. 6. Rotimi. 5. Ṣé mo kọ́ tó ń sọ? 4. 3. 2. Túnjí kò yẹ kó rí báyìí o mo fẹ́ kó rántí pé gbàtà ti wà ní kéékèèké báyìí láti bẹ̀rẹ̀ sí máa sọ̀rẹ́ wa mo dẹ̀ lè rántí dáadáa pé primary 4 lọ́rẹ́ yẹn kì í ti bẹ̀rẹ̀ tí tàbí dé jáde akàwé àti gbogbo ẹ̀ tó wá di pé màá pè ẹ́ mo ṣe meeting lọ́wọ́ mo lọ sí club house mo bá mi níbí báyìí mo ní meeting pẹ̀lú àwọn business partner mi mo ní kinní kan ṣé tí mo pè é sí olóhùn sí meeting lọ́wọ́ ni ṣé mo kàn dé bẹ́ẹ̀ níbí báyìí ibi oníkan wá jókòó di ẹ̀ níbì kan ó kàn wọlé mo bá ẹ tó wà pẹ̀lú obìnrin ṣé meeting ń ṣe yìí. Kọ́lá amúnibú ni ẹran bí yẹn ni ibi yẹ fọ ojú ọ̀tún ẹran ẹ̀fẹ́ tó sì ìgbà tó máa ń pè mí mo bísì mo wà mítìn mo ṣe gbá mo ṣàwọ́ tí mo sọ fún ẹ ṣé mi ò bísì sí mi ò sí mítìn mo ṣe débí ṣé mítìn ló wà. gbogbo táyà tó máa gbé ẹ mo bísì mo wà mítìn mo ṣe gbá mo sọ mítìn tí mo ṣe ni àwọn nǹkan tó jẹ́ kí n máa bísì gangan lélẹ̀ ṣerú eléyìí wà lẹ́gbẹ̀ẹ́ kó má bísí pẹ̀lú ẹ̀ kí ló tó lójú tó fi rí nà àti pé tí n bá ní kí n pè ẹ́ tí n bá pè ẹ́ ìwọ tó jẹ́ dráìvà àwọn sífù tó ń gbé káàkiri yẹn ṣe tó kí n sọ fún ẹ kó wá bá mi bì kan ó máa gbá àwọn sífù yẹn wá bá mi ní àbí Kọ́lá lọ já ara ẹ kí ni mo sọ fún ẹ lọ já ara ẹ lọ pe ara ẹ jókòó wá ilé ayé rí wá owó rí gbogbo èyí tó ń tẹ̀lé òun aṣọ tó wọ́n sìn bá a sọ táwọn sífù ẹ bá ti wọ̀ tán tó máa ṣe wọn á kó fún ẹ wọn máa gbé ẹ káàkiri ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó gbọ́ ẹ tó bá tó wá pè mí ẹ lọ Túnjí mo fẹ́ rí ẹ Túnjí mo fẹ́ kí ni mo wá tí mo bá rí ẹ kí mo fẹ́ rí ẹ fún kí ni géètì mo bá rí tí mo fẹ́ rí. Túnjí owó àárọ̀ kùtù ló ní kò ń sowó ìyálẹ̀ ta sọ̀rọ̀ pé olówó ò ní seniority ikú tó bá dẹ̀ kojú ìrànlọ́wọ́ owó rẹ̀. ta ló pòwé yẹn fún ẹ náà ta ló dódódódó owó ní seniority. owó tẹ̀ ń wọ ẹ̀ kò ní seniority tí wọ́n bá lówó níjọ́ Monday tẹ́ ń bá níjọ́ Friday owó tiẹ̀ ó dọ̀bálẹ̀ fún ni ní tó mọ̀ ẹ́ gan nìyẹn owó ẹ̀ ti di owó tó ń dọ̀bálẹ̀ fún owó tiwa báyìí nísìnyí fat mo gbá fún yẹn sọ̀rọ̀ pé olówó ni owó wo ló ní olówó ló ń fi gbé àwọn àgbo bà ló fi ń tọ́jú obìnrin níbi tí wine wà táwọn whisky wà ọmọ irú wine wo ló ń. I care for Jofin. Jofin. Yeah. ẹ jọ ẹ fún mi Jofin méjì ń bẹ ẹ dẹ fún mi ẹpẹja méjì fún and then kí ni ìwọ gan fẹ́ ẹ gbogbo nǹkan tó kó tó ń fomi mísì ọtí papọ̀ yìí ní jẹ́ kó máa yọkùn tí kò ẹ ti fẹ́ bẹ́ẹ̀ gbé nǹkan gidi kí n fún ẹ. ṣé ọkọ gba ilé èkó tẹ̀ fi sápò pé mo ti ẹ̀mọ́ rí lónìí. Wow, thank you. and fún black and number straight máa 450,000 naira sínú àkáǹtì ẹ. 50,000. Kọ́lá sọ ọmọ tí yóò ní kí nìkan tó mú kó tó kúrò nílé owó tán fi rán ẹsẹ́ ó wá fẹ́ fowó bùgà lójú ọmọ tó bó ṣe rí ọmọ ẹgbẹ́ ọmọ yìí wà òkè ó fáyìn ó wá owó tí wọ́n fi rán ẹsẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fẹ́ tó bá wà nù sẹ́ẹ̀lì tó bá ní oní ọ̀rẹ́ kan Túnjí kìnnìkan ibi tó máa kú sí nìyẹn owó tí wọ́n fi rán ẹsẹ́. bọ́bá yìí ojú kan náà ló sì wà ẹ̀ ń gbowó eléyìí ń sọ owó pa ṣògùn owó tó kàn dé ni ọlá Ọlọ́run ni yẹ́sàn kan fún ẹ ní tí ọ̀gá kó máa fẹ́ ni kò sọ ìwọ́n mi yẹ owó eléyìí ti dé ó ti dé ọmọ jọ sórí nǹkan oṣù ni mò ń wá fún láti ìjọ yìí sórí nígbà tó wù yẹn dé mi ì rí ibi tí mo fẹ́ ná sí and aṣọ ńlá kọ́ èmi fẹ́ kọ́pì àwọn ọ̀gá mi tán lówó tẹ́ni àkọ́ mọ̀ kan lówó kó sì bí ká wọṣọ but ká máa dún kan pa ń dún arábí tá a ti lè dún tá a lè lè gbádùn pé bá mi wá ọmọ tó bá àwọn mi ò fẹ́ tó dàgbà o àwọn sans korea àwọn ọmọ kéèké tó ṣe gbé dání méjì. èmi ò fẹ́ ẹ̀ọ̀kan ò tẹ́mi o méjì tó máa dún everyday two everyday owó ń bẹ owó ti dé èmi ò fẹ́ ọ̀kan méjì ó gbàgbà tí mo jókòó sí gan ṣàgàrà kínní ìkànlẹ́gbẹ́ ọ̀tún ìkànlẹ́gbẹ́ òsì ni tí máa rí mẹ́ta gan mi kí ẹ̀ owó ni ọkọ̀ gan ọmọ tí màá rọkọ̀ fún tí ó máa gun ọyẹ́.
bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni. àwọn mélòó. wọ́n pọ̀. ẹ̀wọ́ ló kọ́kọ́ dé nu wọn then their name. wọ́n pọ̀ ọkùnrin wà nù wọn obìnrin wà nù wọn. kí ni àwọn orúkọ wọn. ẹ̀dá sóbìnrin ló kọ́kọ́ dé ní àbọ̀kùnrin ọkùnrin kan wọ jákẹ́ẹ̀tì àtijọ́ báyìí. síbẹ̀ tó sa wọ jákẹ́ẹ̀tì àtijọ́ ọkùnrin ni o. ó ti sóun ló kọ́kọ́ dé obìnrin kan náà dẹ̀ wígìlì. kí orúkọ tiẹ̀ ni mo ní interest lórí ẹ̀ mo fẹ́ mọ orúkọ wọn. kí ni orúkọ wọn ní kọ̀ọ̀kan. ibi sọ̀rọ̀ wà nù orúkọ ẹ̀ torí wọ́n ní ọmọ àlè bàbá ẹ̀ ń kọ́ ó níbi ọ̀rọ̀ kù sínú o. orúkọ at least ẹ ti ẹ̀ rántí orúkọ ẹnìkan nu wọn. orúkọ ẹ̀ gùn ni. Dádì Ọpẹ́ at least nígbà tí wọ́n ń kọjá lẹ́nu ọ̀nà tó ń sọ pé good evening à ń bèrè chief wọ́n á ṣàtì lárúkọ wọn pé I am so and so. ó ní sá ó gángan ní sá mo ti sọ kankan orúkọ ẹ̀ gangan ni o ẹ ti mọ̀ ó ní gbogbo yòókù wọ́n wà lọ́dọ̀ wúrà bóyá sọ lọ́kàn tó náà ló dalẹ̀ orúkọ rẹ̀ gangan nìyẹn. so and so. bẹ́ẹ̀ ni sá ìyẹn ní ọkùnrin bẹ́ẹ̀ tóbìnrin ò tiẹ̀ sọ orúkọ rẹ̀ ò kọ́ fi gbéraga wọlé ni. ẹ jọ kò ever sọ pé bóyá òun St. Michael Stone. Jack Daniel ọtí tẹ bá rán mi kí n lọ rà. Kọ́lá tó bá ṣetán ìjọba mi inú ilé òkè. ẹ má bínú sá. ẹ má bínú sá. ẹ sá ṣé dáadáa lè dé sá. ṣálàfẹ́ lè dé sá. ọ̀gá ti bínú. Kọ́lá wọlé kọ́ ló ń sìn. àbọ̀ pé ẹ ponú díẹ̀. jọ kí ni orí. mo gbọ́ ń gbowó tó ga ń sọ. ilé yẹn wá ọ̀gá wa ẹ wàá morúkọ ẹ tó wá wá. ṣe iṣẹ́ bíi tèmi nígbà tó yóò dárúkọ ẹ gógógógógógógó lọ́rẹ́gbẹ̀tẹ̀. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ máa dákọ̀ gbogbo àwọn players ń gbá bọ́ọ̀lù ẹ mọ̀ sọ kí ni kan ṣẹṣẹ kù. mo fi yàn ta tẹ́tẹ́ ni. Kọ́lá wọlé kẹ̀kẹ́ ń bọ̀. ẹ pọ́sì ni. ẹ lọ jẹ́ ìwà àtọ̀gá ẹ lọ jẹ́ a ti ń pèrò. ọ̀gá gbogbo nǹkan alákọ̀wé gbogbo nǹkan ní abínú sódì anáìsí sódì ajẹun sódì káàbọ̀ sí dáadáa lẹ́dẹ́ ó dẹ̀ kọrí mọ́ ẹ̀ báyìí ó dẹ̀ sọ àrẹ. ẹnu fún wa ní ṣé mo dé lálàáfíà mo ṣe àlàáfíà mi ní kọ mo dé lálàáfíà. kókó dídídídí náírà jàre nítorí kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan náà tó ń ṣe ẹ̀ náà wo bó ṣe ṣe gbogbo ilé pọ́nṣọpọ́nṣọ. kí ló dé kí ni mo ṣe kí ló dé jí mi bẹ́ẹ̀ yẹn. ó jẹun tán ó dẹ̀ sùn síbẹ̀ láì palẹ̀ mọ́ ó dẹ̀ fi síbẹ̀ láì fọ abọ́ láì ṣe anything ó dẹ̀ tún sùn síbẹ̀ that's rubbish now. rubbish báwo. rubbish ni ìwà burúkú ni. kí ló ṣẹlẹ̀ yìí ṣe torí ẹ̀ náà lè ṣe wá sáré jí mi bẹ́ẹ̀ yẹn kí ni mo ṣe. mi ní sáré jí ẹ ìwà ọ̀bùn pọ́nṣọpọ́nṣọ tó gbọdọ̀ máa bá lọ́wọ́ ìyàwó ilé ni ìwà tó wù yẹn and that is dirty you are dirty. èmi ọ̀bùn lẹ́nu yín. ọ̀bùn ni ẹ torí tó bá kí n ṣọ̀bùn ni àti ìyàwó ilé ó yẹ kó mọ̀ pé n tó ṣe yóò da dining wà ń bẹ̀ o lọ jẹun ní dining o wá tún jókòó sí sitting room bí báyìí o jẹun bẹ̀ láì palẹ̀ mọ́ o tún sùn síbẹ̀ ọ̀bùn ni ẹ tí orúkọ mi bá wà tó tún ga ju ọ̀bùn lọ ó yẹ kó fi pè é because yálà yá ọ̀bùn ni ìwọ tó dúró yìí you're dirty so beautiful but so dirty idiot. ẹ gbà mí lémi tó ń kàn rà lọ nígbà tí mo jẹun tán lọkùnrin wá sọ̀rọ̀ sí mi báyìí ẹ gbà mí ṣé ẹ ṣó pọkàn mi ló dé àbí wọ́n ti change ọkọ mi ṣé wọ́n ti change ọkọ mi ni. ẹ̀gbọ́n mi ẹ máa ní sùúrù náà. kí ló ń bá mi sọ yìí ṣé ìwọ lè fẹ́ ọ̀bùn sílé ni mo lé ọ̀bùn lèèyàn she's dirty she's a very very dirty woman that's what I'm saying now let her go she has to go. tẹ̀ ń ṣe báyìí. no má bá mi sọ má tiẹ̀ bá mi sọ nǹkan tó jọ ẹ̀ let her just leave me. ẹni tá à ń sọ̀rọ̀ yìí pé èèyàn yọ̀lẹ̀ kó yọ̀bùn kó ya olè gbogbo ẹ̀ ló wà lára ẹ̀ náà. ẹ̀gbọ́n mi. yes. okun wa òrùrù ká wà rúru. boy let us wá ilé ìrírí let's wá anyhow let her go. she's dirty very dirty ó yọ̀bùn ó yọ̀lẹ̀. yes. kí ló sọ. look kí ló wí. this woman standing in front of you here is the dirtiest woman tí mo ti rí rí. dirtiest. ẹ gbà mí lọ́wọ́ ọmọkùnrin. ó yẹ mu. mo ṣe mọ̀ pé orí máa yóò pò mọ́ ni nǹkan tí ń ṣẹ̀gbọ́n yín o eléyìí
ó sọ pé mo dẹ́tì jọ́ torí ọlọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ṣé òṣìṣẹ́ mọ́ mi lánàá àbò òṣìṣẹ́ mọ́ mi lẹ́ni ni àbájọ obìnrin ò lè dúró lé ẹ̀ obìnrin mi ò gbóbìnrin inú lẹ́yìn wọ́n dẹ̀ ròyìn ẹ̀ fún mi oríṣiríṣi obìnrin ló ti gbé ló ti lọ kò lè jọ mí lójú fún ẹ ẹjọ́ kí ló ní mo ṣe fóun o mo dẹ́tì mi ò fáìn mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mi ò gbégbá kò ṣeé gbé ó wá sọ mi pé mo dẹ́tì. Dàpọ̀ kókó yọ̀bùn la kì í ṣọ̀bùn nìkan la lè lóyà o ó tún ya olè ó ń ja páànù olè àló máa ń yọ owó nínú àpò mi bó ṣe wà yẹn sórí ibi tó yọ̀bùn dé ibi tó ń yọ̀bùn dé Sunday nìkan ló máa ń fi pé ó yẹ kí ọmọbìnrin wẹ̀ àtúnṣe Jímọ̀ olóyin gbogbo àwọn ọba tó fi fẹ́yàn láti wẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ó ti yé mi ó ti mi pé òpònú àgbàyà lélẹ̀ eléyìí ò mọ nǹkan kan tó ń sọ ó sọ pé mi jalè rọ́dìrún ẹ ló máa jalè àwọn ẹbí ẹ ló máa jalè. ẹ bá dìde sí ẹ máa ná. kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó lè ṣe. wájìrì akílódé ṣó gbọ́n tó ṣẹlẹ̀ láàrin ọ̀gá àti ìyàwó ẹ̀ lánàá. kí ló ṣẹlẹ̀. wọ́n tún ti dé bó ṣe ń dé. mo mọ̀ ọlọ́ba yìí kẹnu ẹ pa ẹ́ ṣẹ́gun ṣáṣàánú èmi tó bá fẹ́ fẹsẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ fẹ́ fẹnu kọ má kó mi dání o má fi kọ́ mi lára má mú mi dání ara lọ dákú fúnra rẹ dákúbà rẹ kí ni tí ẹ pẹ̀lú ọ̀gá tó ti bẹ̀rẹ̀ ọ̀gá wo ló bẹ̀rẹ̀ ṣọ́gà máa báyàwó ẹja èmi tí mo wà ní géètì mi ò ní gbọ́. ṣé wo wà nulẹ̀ ṣé mi kọ́ ni mo wà ní kíṣìn tí mò ń gbọ́ ó mà ṣe o ọmọ kú lóko yóò gbọ̀n lé. èmi lọmọ kú yẹn ọgbọ̀n èmi wà rí ọ̀wọ̀ mo fẹ́ra mi wọ́lẹ̀ fún ẹ. anyway kò sẹ́jọ́ ẹ̀ èmi lẹ́nu mi ṣe ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ìwọ ọkùnrin rádaràda tí màá máa sọ̀rọ̀ gbogbo gbà ni màá máa sọ̀rọ̀ fún ẹ. gbogbo wa gbogbo ti bínú ṣé wọ́n kì í bá wọ́n ṣeré ni má bínú. ta ni ò bínú ta ni ò ní bínú tìbẹ́ mi ni mò ń fọ̀rọ̀ lọ ẹ̀ wà á dẹ̀ rí yà á jẹ́ báyìí. wo bí sórí gbogbo nǹkan méjì lèèyàn lè fi yẹ jẹmi láyé tí màmá sọ ẹkún ni oúnjẹ àtọrun kò sọ lórí mi àti ẹ oúnjẹ nìkan ni jọba fi oúnjẹ jẹ mí o. ìwà àti ta yà á jẹ́ màlá wúrà ilé ẹ̀rọ. ọbẹ̀ rí fún. ọbẹ̀ rí oṣù ni wọ́n máa èèyàn máa gbé rẹ̀ wá máa ṣe. tẹ́bá ti káwọ́ sókè fún ẹjọ́ sẹ̀ mọ́lẹ̀ fún. fìbílẹ̀ jọ fìbílẹ̀. iṣẹ́ ti jíṣẹ́ mi fẹ́ gbọ̀n. wọ́n ní kí n sọ fún yín pé àwọn ò ní pẹ́ ṣe tán wọ́n ń bọ̀ ṣe gbọ́. mo ń bọ̀ sà. ẹ kú jókòó àǹtí. ọ̀rọ̀ tí wọ́n lè kíyàn pa. wọ́n lè kí ìyàwó mi ọmọ ṣe wá. ó dà bẹ́ẹ̀ obìnrin ní láti máa ṣe. Dàpọ̀. ẹ̀gbọ́n ẹ káàsán sá. ẹ káàsán sá. ẹ rẹ sá. my lady. yes sir. báwo ni. ẹ ti parí mítìn yìí ni àbí torí. lóun gbà tó ló ti dé náà. ó mì pé èmi náà wá important lè fi lè bọ́. of course ó wà important now. how are you my dear. I'm fine sir. What's the name? Arike lorúkọ mi. Arike what? Ọmọbọ́láńlé Arike. Ọmọbọ́láńlé Arike. That's a fine name. You're welcome to my small house. Ṣé ẹ wo ẹ̀gbọ́n kí ni mo ṣe tún fẹ́ máa bá sọ mi ò ní ìdá tí bá sọ anything náà èmi àti èèyàn jọ jáde kò sí nǹkan kan láàrin wa a dẹ̀dẹ̀ bí ó rí i pé gbogbo ẹ̀mí títì ṣé kò ti understand pé ibi tó ń wá sí. ilé ètò ìjẹsìn pé ó ti yẹ pé. ẹ wo ẹ̀gbọ́n mi ṣẹ́rọ ọmọbìnrin tẹ̀ ń wé ọmọ tó ń kọ́ nílé rẹ̀ ni tó dẹ̀ gbé kọ́ ọmọ ni mo ṣe ní kó wá ṣé ìwọ náà dẹ̀ wà rẹ́gbọ́n mi o sọ̀rí bọ́kùnrin ṣe wà yìí kì í ṣe pé wọ́n kàn wà lásán wọ́n dúró déédéé kó tí ẹ dìgbà tí n bá tún sọ fún ẹ ìwọ náà wọnú compound tó wà bí ìgbà tó débi ayọ̀ ẹni so má yẹ kí n sọ mọ́. so ó jẹ́ pé ó ti explain everything fún ẹ nìyẹn. rárá wọn ò bá mi sàn kankan wọn kàn ní kí n san àwọn lọ́dọ̀ ń kó wọn kan. ó ti ẹ̀ mọ ọkọ tó
tó kọ́kọ́ strike mi mo ṣe bọ́ síta tí mo rí mo kàn rí pé this is the beautiful woman. ẹ̀gbọ́n mi beautiful woman ṣe gbàgbé pẹ́yìn náà dùn lọ́mọkùnrin. nǹkan tá a máa ṣe lélẹ̀ èmi á wọlé ń sìn máa lọ round up pẹ̀lú àwọn tí mò ń bá ṣe meeting ẹ̀yin náà ẹ finish drink yìí màá mò ń wọlé gbogbo èyí tó bá kù àwọn máa sọ. ẹ wo àjọ máa sọ bọ̀ tí ẹ rí drink yìí ó ràn mí oúnjẹ tí wúrà la máa ń sè fún mi yẹ oníkẹ́ ní kó tètè máa ṣe. tí wúrà bá ti rí ẹ̀bùn òde ó máa sọ. mo trust ẹ. Lizzie, inú mi dùn kó ṣe nǹkan tí mo ní kó ṣe but o ti gẹ̀tẹ̀ dára. Really? ẹja tó mú wá sáwáṣì ni ó sì gbà tó bá débi ọ̀bọ̀kún. ọ̀gẹ̀dẹ̀ bòtí tó mú wáyé náà o next time tí wọ́n máa wá sọ àwọn tán káwọ́ sókè báyìí ó mọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹja gẹ̀tẹ̀ àbọ̀ kó wá ni. Ẹ má worry, ẹ ní problem at all. Yeah. Ẹ̀yin gẹ̀ẹ́sì ló ń ṣẹlẹ̀. ẹ wo kò sí mọ̀ chief ṣe rí ẹ má yẹ ká rojọ́ jù ṣé mo nǹkan tẹ́ máa ṣe fẹ́ mi ṣé àwọn àtàjókòó gbogbo ìwé la mo bá yẹn ṣe ẹ understand ṣùgbọ́n kankan tó lè fàjà wa ni pé mi ò gbé prs rẹ o that means mi ò ń gba transfer owó lọ́wọ́ ẹ̀yin lẹ́yìn no transfer owó cash. Ẹ wo èmi ti ṣàlàyé fáwọn ọ̀rẹ́ mi pé ibi tá ń bọ̀ àlàyé la fẹ́ lọ bá àlàyé tó ṣe gógó àlàyé tó mọ nǹkan tó ń lọ lórí street pé wọn ò ní problem. ó sọ ọmọ point tí mo ní pé èmi ò mọ ibi tí mo fẹ́ ná owó sí nítorí pé ọ̀nà bíi mẹ́ẹ̀ẹ́dógún ló ń gbà wọlé ọ̀nà kan sún mo sì tí ìrètí mo náwó sí mo wá pe Lizzy bá mi wá bí tí mo fẹ́ máa náwó yìí sí mi ì rí ibi náwó sí. torí owó la ṣe wá bíbá gbogbo owó yẹn ló fún wa inú fún wa yẹ. ní dollars lẹ́fẹ̀ẹ́ nàbí pounds. dollars naira ọ̀rẹ́ mi. máa fowó báyìí jẹ ẹ ronú nǹkan tó bá ẹ má ronú nǹkan kéèké ẹ ronú nǹkan tẹgbà yín ò lè gbé lọ́dún mẹ́wàá kẹ sọ fún mi kí n ṣe ẹ ní sùn lè dán kan. hello sir yes sir ọ̀gá ilé pé ẹ náà mo sì wà sàn. èrò tiẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ díẹ̀ ni but máa ló máa dá mi lóhùn mo ti jíṣẹ́ fún un. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ilé epo ibo lẹ́ ń lọ kí ló dé. ẹ sọ ẹni tó pè mí yẹn ẹ̀gbọ́n mi mo ti fọwọ́dù 200,000 láàárọ̀ wọ́n tún wá ní kí n máa gẹ̀ẹ́tì epo wọn á lọ́ọ̀rẹ́ mi kan nílé epo tó pété bá débẹ̀ pé epo sí wọn tó yìí ó kò máa fún mi lépo ni bọ́n tí n bá sọ pé mo ti ṣe gbogbo yẹn mo ti gẹ̀ẹ́tì epo yẹn o wọ́n máa fún mi pọ́ yẹn wọ́n tún wá fẹ́ gba 80,000 sí wọ́n ti fún wa ní 80,000 ó tún dẹ̀wà lọ́ọ̀mì náà kò wọ́ 300 ṣé kí n kó yẹn fún wọn kí n pè wọn padà kí n kó yẹn fún wọn kẹ́yìn dẹ̀ padà wá gbà sí ìjọ mi. no pé báwo níbo no ẹ má pè wọn tó bá ti ṣetán ẹ má pè wọn no. ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká wọlé ẹ má pè wọn. ẹ má pè wọn. bàbá ọpẹ́ èwo la tó rí gbọ́ o. tí o bẹ̀rẹ̀ kàtìkàtì torí tẹ́wọ̀n bá ti gbé rẹ̀ yàn wá báyìí nísìn o ti di champion ni o ti rẹ̀ ń tọ́ máa fọ̀rọ̀ ọ̀rọ̀ gun lára. bẹ́ẹ̀ mi mo mọ̀ kí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ báyìí rédíò nàìjíríà fẹ́ bọ́ nìyẹn sọ́tà bá fẹ́ sọ. wo bí nǹkan tí mo rí ò rí o. ẹ bọ́ yà àjọ̀dún bì kan náà. ojú tí mo fi ń wo kinní yìí o ò fojú yẹn wo torí pé mò ń wò pé wọ́n làgbàlagbà nù ilé yìí ọ̀gá fẹ́yàwó kìíní ó lọ ó fẹ́yàwó kejì ó lọ ìkẹta ló tún ti wọlé dé yìí ṣé o mọ̀ pé ọ̀gá ò lórí obìnrin ni. wo bó ṣe ronú ṣé ẹni tí ò lórí obìnrin ló máa fẹ́yàwó àkọ́kọ́ ló máa fẹ́yàwó kejì ló máa fẹ́yàwó kẹta ibẹ̀ kọ́ lọ́rọ̀ wà ọ̀gá fi wọ́n ṣoògùn owó ni. lọ́bọ̀ pẹ́. balẹ̀ farabalẹ̀ kó gbọ́ tèmi farabalẹ̀ ọ̀gá ń lò wọ́n ni ọ̀gá ń lò wọ́n ni nítorí tó bá ti lò wọ́n tán ló máa ti jà bọ́lẹ̀ gbáà bí wọ́n máa dàrú bí wọ́n rí pé owó ń pọ̀ sí ni. mo ti gbọ́. bàbá ọpẹ́. ó ti lọ sàkọ́kọ́ tán ó bàjá ìyẹn lọ àtúmọ̀ mẹ́ẹ̀ nígbà tó lo kádàrá yẹn tán àtúbàjá á lọ kó jẹ́ mẹ́wàá ló fẹ́ bó ṣe máa lò wọ́n tán nìyẹn. bàbá ọpẹ́ ẹnu ẹ wúrà ẹnu ẹ lọ́ọ́ má jẹ́ kó pa ẹ́. ìwọ kan dán mi wò wọ́n fọ́gà. ẹ mà kó àpérò. ẹ wo bí èmi ò wo bí ráìsì ti sú mi ká máa jẹ ráìsì lójoojúmọ́ ẹ jẹ́ ká fi bó jẹ́ su àtẹ ó dà bó jẹ́ su àtàtà ẹgbẹ́ wa. ayélujára máa ìwọ náà wò tó mọ̀ pọ̀ lọ́dà ní kó máa ṣe ráìsì fún lójoojúmọ́ kó dáa. ẹ ṣe jẹ́ ká pa àsórí pọ́gà olórí obìnrin ká sì tún sọ pé wọ́n ṣoògùn owó gbogbo tẹ́ ìwé mọ̀ gbọ́ ibi mo wà látàárọ̀
sẹ́ni ikọ̀ kan báyìí lẹ́dùn wájú ọ̀gá kẹ́sì máa rojọ́ bí mo ṣe ń lọ ẹ̀mọ̀ lọ́sọ̀wọ́ ga ni. kò yé mi tẹ́ǹsì òye mi. ẹlẹ́ ló ní kò lórí obìnrin ìwọ ló ṣoògùn owó ẹ̀ bẹ́ẹ̀ ṣe wínú. ṣé tẹ wíkọ̀ ni lówó ló ṣe gbowó sọ. wá kọ́lá èèyàn gidi ni ẹ tó ní òun wà tán pátápátá fáì ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ju nítorí ọ̀rọ̀ ni mo bẹ̀ ṣùgbọ́n àti kápá. ṣé wíwíwí tí o mọ̀ pé ara lé ní mo bá yẹn ń gbà lámòdì. bára tàbá gbọ́ kó ga sọ ọ̀wọ́ tó. nítorí wàá fẹ́ jẹ́ pálásẹ̀ fún kó wọ́n bí dáa kó lọ́wọ́ ní sè pálásẹ̀ fún ìwọ pálásẹ̀ fún. orí kan tó pálásẹ̀ fún mi má sọ fún mi fọ́ka ẹ wo bí sórí ìbọn gbogbo tí kọ́lá bá lóun fẹ́ jẹ pátápátá lọ́sẹ̀ yìí ni kò bá ṣe fún. kọ́lá ìdáhùn wo ẹran méjì ńláńlá báyìí èké àtọyọ tábẹ́ pò. kọ́lá ìyá wa ẹ̀mí yóò gùn fún mi. bàbá mọ́gàjì ilé yóò ní torí yín dàrú. ṣé ẹ bínú kí mo pè yín. awo òǹpinni ní sọlá. àkíyèsí kan ni mo rí ni mo ní kí n pè yín sí lórí ọ̀rọ̀ bùràró tì mí ni o. àṣà ìníyàwó lé bùràró tì mí láti ẹjọ́ yìí táwa ń pariwo tí ń ká wa lá àṣé nǹkan mi ń bẹ tọgbẹnu tán òkìkí bùràró tì mí ti kàn káàkiri gbòòrò. sáwò. àṣé bùràró tì mí sóògùn owó. oògùn owó. bẹ́ẹ̀ni. Rótìmí ń bò ló ti gbọ́. ta ni ò lè sọ bẹ́ẹ̀ ta ni ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀dùn náà ṣé ẹ lè rí kíní lẹ́yìn ẹsẹ̀ kẹ́ ẹ pé ní ẹ̀rẹ̀ ẹ̀yin náà mọ̀ yìí pé Olúwarótìmí oògùn owó ló ṣe ni ṣé bí nínú ìran wa òótọ́ là máa ń lówó ṣùgbọ́n a máa fẹ́ lọ́jà yìí bí ọwọ́ ń lọ bí ọwọ́ ìyálẹ̀ta lẹ́yìn tí ọba lówó ló àtàárọ̀ kùtùkùtù ni Rótìmí ti bẹ̀rẹ̀ sí rí owó bí olè ńgbà wádìí oṣoògùn owó ni ìkíní náà ẹ rí i pé obìnrin kan ìpẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn tó fi ṣáájú ni èkejì kò gbọ́dọ̀ bímọ ìní èyí ẹ̀kọ́ mi ó dúró tóbìnrin bá ti ń bá a lọ bí pé òun ó lòyún báyìí yóò lè dànù ni torí ájò tó ṣe nǹkan yẹn ní ẹ fi ṣe má purọ́ fún yín èmi ọmọ gbọ́ dáadáa pé tó bá lọ ibìkan tó fẹ́ ra ọjà tó bá jẹ́ pé 5,000 ni ẹ ń ta ọjà wọn tí ẹ bá pè fún ní 25,000 kò gbọ́dọ̀ ná 25,000 ní ọ̀sán bẹ́ẹ̀ mo sọ fún ọ ara àwọn ájò ni tó bá mú owó jáde ńlé láàárọ̀ báyìí owó tó bá mú jáde ńlé ọ gbọ́dọ̀ ná tákìlì òtóṣù kò gbọ́dọ̀ mú mi padà wọlé ọ̀dà ẹ̀yin ní ẹ̀ kíyèsí nínú ìran wa ta ló jèrè èrè gbogbo ìtọ́ yẹ kó fi mọ́ tọ́jú àwa mọ̀lẹ́bí kó fi tọ́jú ọmọ nígbà tí o tiẹ̀ bí ọmọ tí ó tọ́jú rà àwọn òṣìṣẹ́ rẹ̀ ní ọmọ gbowó fún ní ọmọ gbowó fún ní ọmọ tọ́jú torí ara àwọn àjò tí wọ́n ṣe fún un wọ́n ti ní ara alẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ jèrè rẹ̀. ẹ dákun ọ̀rọ̀ kan lèmi fẹ́ sọ fún yín o sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé ṣé ẹ mọ̀ pọ́ọ̀rọ̀ ọmọ tèmi ni ọ̀rẹ́ Dàpọ̀ ni. ẹ jẹ́ ká pe Dàpọ̀ ká sọ gbogbo orun tẹ́ wí fún un òun náà lè bá wa bá sọ̀rọ̀ bóyá sóòótọ́ ni sóògùn owó ni àbí rọ́. ìyá wa ṣé adúrú mi ń wà mú eku tán kẹ́ ẹ sọ di àmúrin mọ́ lọ́wọ́ mo lè yẹ sóògùn owó ni mo lọ sóògùn owó ni gbogbo bí bá ń bọ̀ kí n má lè dalé bó ṣe wà èmi ò jẹ́ délé rẹ o tó bá jẹ́ pé ẹ fẹ́ pè ẹ mọ́ pè mí sí tí wọ́n fẹ́ kọjá wájú lé rẹ̀ ẹ bọ́ yẹ kí n dijú kí n rìn bó ṣe wù mí ni èmi yájú báyìí ni kọ́ ìpolú ẹ̀ lọ́kàn tí ó gbé igbálé lórí. wọ́n tẹ wá wí gan-an náà èmi gan-an nípa lé wọn ti. ọmọ lọ tẹ́lẹ̀ tí ẹ. kì í ṣe pé yọ nǹkan kan náà. àti ọba yóò ní mọ́ kò yí bẹ́ẹ̀. ẹ Túnjí mo ń gbọ́ kan tó ń bá mi sọ̀rọ̀. Kọ́lá dúró náà àwọn kankan wà tó yà mí lẹ́nu because jẹ́ kí n sọ nǹkan fún ẹ ní pé ọ̀rọ̀ yìí tí n bá ní kó yà mí lọ́rùn mọ̀ pa báwo ló ṣe jẹ́ àti pé báwo ló ṣe rí gan ọ̀nà wo ló gbé gbà àti pé báwo ló ṣe ṣe because ọjọ́ tó wá bá mi bẹ́yẹn tó bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn sítórì kan kì í nìkan ìgbà wo èmi rò pé torí ọmọ torí lẹ́gbẹ̀ẹ́ mi ni o nǹkan tí mo rò gangan nìyẹn ṣùgbọ́n wá rí wọn pé béèrè alábọ̀rún ti ń di ẹ̀wù wá di pé mo ti ń rí ẹ pẹ̀lú lékìíní lékejì oríṣiríṣi mọ́tò ti ń wá pẹ̀lú ẹ̀ dúró já mi sí jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Túnjí àánú ni mo máa rí gbà àánú Ọlọ́run bá ní àánú ni Ọlọ́run àánú ni. Kọ́lá fi àánú sílẹ̀ àánú lèmi náà rí gbà nígbà tó ń tẹ́lẹ̀ mi tí mò ń sọ̀rọ̀ sí ẹ pé wọ́n rú aṣọ tó ń wọ̀ nǹkan kan àánú lèmi náà rí gbà táìmù yẹn o bẹ̀tẹ̀ àánú tiẹ̀ ti wá di dọ́bù o
sábẹ́ igi àánú ti ránú gbà ní jámi sí jẹ́ kí mo bó ṣe ń lọ owó ètí pọ̀ jù máa fọ òótọ́ ni nà. pé àǹkan tó ń ròyìn pé mo sọ̀kò owó tàbí mo ṣe kíní kan. àánú orí gbà kíní kan ni mo rí ṣe ìgbà wo nǹkan tí mò ń rò òun ló sọ yìí ṣùgbọ́n tí yàn bá ṣe náà kò lẹ́sẹ̀ bá ti ṣe bóyá pé jẹ́ kí n mọ ọ̀nà iṣẹ́ mú mi ní ọ̀nà tó rìn tí gbogbo ẹ̀ fún mi bó ṣe rí. Túnjí mi sọ̀kò owó mi ì lè tẹ́ nǹkan kan dì bí mo sọ ń bẹ̀rẹ̀ mo yẹ sọ̀rọ̀ yẹn àánú mi ò gbà mi ò wá lè sọ ọ́ mo sì lè sọ sọ́rọ́gà tí mo wà lọ́dọ̀ ẹ̀ oògùn owó tó ń ṣe ni pé káwọn obìnrin má máa dúró nílé ìyàwó tó pẹ́ nu ilé ọ̀gá mi tó pẹ́ jù ló lo 5 weeks tí wàá ti ń wọlé báyìí tó náwó àdó máa náwó fún wa tó ń fi lílù dá bátà sí wọn lára alẹ́ wọn jáde ni ọ̀gá mi wà ní bùkátà kankan fowó gbọ́ kò lọ́mọ kò ní kankan bẹ́ẹ̀ dẹ̀ ni properties pọ̀ rẹpẹtẹ tọ́gá mi ní kò fẹ́ẹ̀ mọ ibi tí àwọn properties èmi gan wà máa èmi ni mo mójútó ìyẹn wá kéré o nítorí wàá dùn tèmi fi ń rówó lélẹ̀ tábà rajà ní 50,000 naira táwọn pè pé 50,000 naira fẹ́ tajà yóò tábà sọ fún un àníkà lọ fẹ́ nìyẹn 60,000 naira sáwà ní owó àgọ́ àwọn fẹ́ nìyẹn 60,000 farm tí máa sọ àwọn farm àwọn animals gbogbo àwọn cow nǹkan kan ta ní tí wọ́n lè kó àwọn oúnjẹ tá a máa lọ rà fáwọn àwọn animals wa ní farm tá à ń sìn pé bí a bẹ 400,000 pàápàá àwọn ẹja ó lè fún mi ní 1 million naira pé ebi kébi má sàpá wọn ṣé ẹja máa wá complain pa àwọn ò jẹun ni. jẹ́ pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà nìyẹn o because gbogbo ìgbà tí mo bẹ̀ sọ̀rọ̀ pé driver nìyẹn òun gbọ́n àwọn sí kan kiri tó o bá ní sùúrù bá lọ sọ ẹ́ má sí rẹ̀ pẹ̀lú pẹ̀tọ́ sí. Ọlọ́run ni. so gbogbo tó ń rí sí látọ̀dọ̀ tiẹ̀ ni. ojoojúmọ́ àwọn dátà máa sọ pé ajá I understand I miss máa tó owó tó a jẹ́ kékeré ẹgbẹ́ títì ọmọ kan tó máa ṣe ń sìn o máa gbọ́kọ́lá àjọṣe kékeré ni bá mi wọ́ ọ̀nà bí mi náà ṣe máa ṣe lọ́dọ̀ ọ̀gá ẹ̀yẹn tàbí wọ́n máa jẹ oúnjẹ lọ oúnjẹ àjẹdá ilé ra yẹn dandan. tó tọ́ ni sórí ló lè jẹ́ káwa gan-an ká pẹ́ mo lè máa sọ ní máa sọ ní màá ní fáàmù àkàn tó wà níbi kan pé ọ̀gá mi yẹ káwa mánéjà tó wà mánéjà. ó ti parí. owó tó bá fi mánéjì fáàmù yẹn náà wọn náà kàn máa rówó mẹ́rin. kí wàá di mọ́jà nílé owó. ló bá tán. a lè fira wa sílẹ̀. súnmọ́ Rótìmí ìwọ rẹ̀ lẹ́sìn jọ wà àwọn èèyàn wá ń sọ̀rọ̀ kan gbọ́ ló sóògùn owó gbọ́ sóòtọ́ ni torí màmá pé òun yẹn purọ́ fèmí gbọ́rọ̀ bá ti rí lọ́ọ́ jẹ́ mọ́. Màámi wọ́n ní pé ẹ̀gbọ́n mi ṣoògùn owó ẹ dúró náà kí ló máa ń ṣe àwọn èèyàn tó kàn máa ń jábọ́ tó máa ń sọ̀sọ̀kúsọ nǹkan tójú wọn ò bá rí wọn á máa sọ káàkiri ẹ dúró náà ṣé ènìlẹ̀ èèyàn ti ń lówó ni ṣe rí ẹ̀gbọ́n mi Rótìmí tèmi mọ̀ is a complete businessman nǹkan tí mo mean by that ni pé oníṣòwò tó kájú ni kò sí nǹkan tó mú mọ́ business ẹ̀ rárá so bóná ti rí ìsọkúsọ tó ń sọ ẹni tó bá sọ pé ẹ̀gbọ́n mi ṣoògùn owó ní ẹkẹ́niyẹn lọ ṣoògùn òṣì ń gbà yẹn. kọ́ padà sí ọ lẹ́nu kọ́ padà sí ọ lẹ́nu èèyàn máa wojú rẹ̀ kó tó máa tẹ́ báṣubàṣu ni àwọn tí wọ́n bá pé ó ṣoògùn owó ni káwọn náà lọ ṣoògùn òṣì ọ mọ̀ pé bí wọ́n sọ lè bu àgbà wò ó dàpọ̀ jẹ́ kíní kan yọ o gbogbo gúlégúlégúlégúlé ìwọ àti Rótìmí ṣé ìwọ nìkan lọ jẹ́ mọ̀lẹ́bí ni tó bá gbẹ́sẹ̀ bá ibẹ̀ lọ gbẹ́sẹ̀ sí bọ́ wà nù ilé ìwọ ni wọ́n mọ̀ bàbá wà nù ilé ọ̀dọ̀ rẹ náà ni máa yà kì í yàdọ̀ gbogbo àwa yòókù ṣé bóyá ni ìyá rẹ sọ fún ọ wípé bó o ṣe wà yìí sáìdì obìnrin ló ti bá tán àwa tá a bá tán láti di bàbá gangan rè àwọn ọmọ wa ò gbádùn rẹ̀ ìwọ tó wájọ́ mọ obìnrin ìwọ ló ń gbádùn rẹ̀ ṣùgbọ́n bó ti ń ṣe yìí ara wa bẹ̀rẹ̀ sí fún mi sí wọ gangan o ara bẹ̀rẹ̀ sí fún mi sí ọ kọ́mọ jẹ́ pé ẹjọ́ sògùn owó ni tàbí ọjọ́ pé ìwọ ló mú lọ bí ó ti sògùn owó. ewo tiẹ̀ làṣọ̀bàjẹ́ ewo làṣọ̀bàjẹ́ wo ni ilé ìyá rẹ ni ilé bàbá rẹ ni. kí làṣọ̀bàjẹ́ náà tí mo sọ. kí ni gbogbo ọ̀rọ̀ rà dáadáa o ìrọ́kọ̀ ẹ̀tún wá wí ẹ̀tún ni wọ́n jọ sògùn owó ni òun ló múre bí ògùn owó mo lè ṣe sọ̀rọ̀ báyìí ewo ni bá dé ló kọjẹ́. ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má fi nù mí mọ́ máa jẹ́ o gbogbo tẹ́ tó ń gbé jáde ẹ̀ gbé jáde tẹ́lẹ̀ o. bí mo sọ pé ẹ má pè mí sọ̀rọ̀ yìí. ṣé ó burú kéèyàn múra wọn mọ́ra ni nígbà tó rí pọ́mọ tèmi kàwé ó sì lọ́pọlọ ìntẹ́lígẹ́ǹtì rẹ̀ kún
nbọ ó fojú wo ṣàkóso family ọ̀rẹ́ ni ó rí bí rẹ̀ òun ló mú mọ́ra àkìlọ́wádé tẹ́wàá mọ́ fi tí ọ̀kan tẹ́ mọ́ fi nù. ẹ̀yin rówó tọmọ ńléèwé ni tẹ́ ń sanwó. tó mo dúpẹ́ lọ́wọ́. bígbà tá àjọ ń fi ọ̀rọ̀ gúnra wa náà ó ṣoògùn owó ni dàpọ̀ mú wí fún ọ. ó ṣoògùn owó ó ṣẹ́sọ ni o. pẹ̀lẹ́ kí ni nǹkan tó sọ pé mo lè ṣe fún ẹ. ẹ ṣe sá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ni. irú ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí n ṣe fún mi ò ṣáà lè gbénú ẹ̀ mọ nǹkan tó fẹ́ irú ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí èmi ṣe fún ẹ. ṣe sá mo fẹ́ kẹ́ gbà mí síṣẹ́ kí n máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín. ok àwọn credentials ẹ̀ dà mí kí n lè mọ level of education ẹ̀. kò sí kò sí. nígbà tó o ní certificate irú iṣẹ́ wo ló wá fi kó fẹ́ bá mi ṣe ń gbà yẹn. ẹ ṣe sá mo fẹ́ kí n máa bá yín tún lè ṣe kí n máa gbálẹ̀ kí n máa fọṣọ kí n máa dáná. no please tó ní dídáná yẹn wúrà ọlá wà nílé tó ń máa ń ṣe yẹn so please forget pé o fẹ́ dáná ọ̀nà dáná yẹn sọ nǹkan mi. torí tó ní gbálẹ̀ mo máa rí bẹ́ẹ̀. ẹ sá bẹ́ẹ̀ ni kí n máa tún fúláwà ṣe kí n máa rán mi ṣe káàkiri kí n máa fọṣọ kí n máa tún lè ṣe. kí lorúkọ ẹ. Adéníkẹ́. Adéníkẹ́. okay èní ni Thursday right. bẹ́ẹ̀ ni sá. baby bá ń jọ Monday. nírọ̀lẹ́. jọ Monday ẹ ṣe sá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á wà pẹ̀lú yín ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú gbogbo nǹkan tẹ̀ ń fẹ́ Ọlọ́run á túbọ̀ ṣe fún yín. Hello? Yes, sir. How are you? Fine, sir. Sorry, sorry. Yes, sir. Hello, sir. Yeah, thank you. Yes, sir. Yes, sir. What did you do? Yes, sir. Yeah, baby. Yeah. Yes. Right, Michelle? Hello, sir. Mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti fẹ́ jẹun torí mo rí pé ibi ilẹ̀ jókòó sí láti ẹ̀kan ẹ̀ẹ́dẹ̀ tí ì jẹun. ṣé wúrà ò sí ilé mi. òun ń ṣe nǹkan mi ò ṣe ní kí wọ́n ràn lọ́wọ́ nípa àti jẹun yìí. mi ò mọ bí ọ̀rọ̀ máa jẹun mi ò jẹun ṣe kàn ẹ́ nígbà tí wúrà wọn lé káàtì ẹ̀ ní wúrà ò sí ilé tó bá jẹ́ fúnra mi wá sọ pé ókè o Adéníkẹ́ o lọ bá mi tọ́jú oúnjẹ it's a different thing jẹ́ kí wúrà ṣiṣẹ́ tiẹ̀ eléyìí tó gbé wá gan omi tó gbé wá kì í ṣe iṣẹ́ wúrà ni bẹ́ẹ̀ kó má dàbí pé mo ṣe gbé dé yẹn mo lé ẹ padà mi ò gbà lọ́wọ́ ẹ kó má máa feel bad ni mo ṣe gbà á ṣé o ti gẹ́gẹ́ nǹkan tí mo sọ ṣe so jẹ́ kí wúrà ṣiṣẹ́ kí wọ́n náà ṣiṣẹ́ tó bá jẹ́ pé now a fẹ́ tún lè ṣe a fẹ́ fọṣọ a fẹ́ clean very good that is your area so do your own thing huh? Okay thank you. Yes. ọkọ mi ò mú mi. hello bọ̀dá dàpọ̀ sáyẹ̀nì nọ́mbà mi lọ́wọ́ ni bàbá ọ̀pẹ ló ń sọ̀rọ̀ ẹ wo ilé ọ̀gá tí ń jóná o ilé tí ń jóná ìyàwó àtọ̀gá wọ́n ti dáná sólé o panápaná kẹ agbára panápaná ò ká ẹ máa bọ̀ o nǹkan bàjẹ́ o 1 minute remaining kò sọ lórí fọ́ọ̀mù náà 1 minute remaining wàhálà dé o Ìlẹ̀kẹ̀. ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ ọkọ mi. Ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ kéèké ń bọ̀ wá dàfin ọ̀nà nìkan ló kàn jì Ìlẹ̀kẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ọkọ mi kí ló ń ṣẹlẹ̀. Ìlẹ̀kẹ̀ kéèké ń bọ̀ wá dàfin
ọ̀nà ló kàn jìn ìlékè Ìlékè. ìlékè Kí ló ń jẹ́ bí ọkọ? ọ̀nà nìkan ló kàn jìn o you know òjò yìí máa bẹ̀rọ̀ òjò rọ̀ máa tún á yege ìlékè. Kí ló ṣẹlẹ̀? ilé kéékèèké ń bọ̀ wá dàbí ọ̀nà ló kàn jìn ìlékè. ìlékè. ṣé nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé ẹ̀gbọ́n mi ń ṣe gànàgànà. Ẹ wò ó ṣàdédé ni mo kàn rí tó ń ṣe wọ̀nranwọ̀nran káàkiri gbogbo nílé reason yẹn tó jẹ́ kí n pè yín o. ẹ̀gbọ́n náà ìgbà wo ni gbogbo eléyìí ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ kí n gbọ́. Kò ṣẹlẹ̀ rí èní ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ṣẹlẹ̀. Well, you know what? Ó ní meeting kan tí mo ń lọ tó wà very very important. That's the main reason tí mo fi ní kó pàdé mi bí. But màá ò ní lè tẹ̀lé mi lọ síbi tí mo fẹ́ lọ. Torí a gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. Kì í ṣe nǹkan téèyàn kàn máa fojú lásán wò. Meanwhile, èmi á try láti pè wọ́n ní meeting yẹn. Torí meeting yẹn gan ni mo ṣe ní pé kó kàn pàdé mi. Níbí. But what I will do now, I will drop you in available bus stop. You understand me? Màá lè lọ sọ yẹn. But I only need one favour from you. And that favour is make sure pé ẹ̀gbọ́n mi ò bọ́ ta nínú ilé. Ẹ ti gate mọ́ wọn. You understand now? Ẹ ti gate mọ́ wọn. By the time tí bá máa dé, mo mọ̀ pé alátiṣe mi àti màá ti ṣe ara. Ẹ wá jọ títorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí o. Ẹ wá má pẹ́ meeting o. Ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run mo fi bẹ̀ yín o. Ṣé bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tèmi ló ń sọ? Ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ló wà nílẹ̀ yìí. Àwa nǹkan ṣe sí. Ẹ ṣé. Jẹ́ kí n ṣe. ẹ̀yin ẹlẹ́ àfa àdàpọ̀ ṣe rí ọ̀rọ̀ tí ẹ torí ẹ̀ wá yìí wà láì dáláì rẹ́ra báwa fúnra wa tá a bá ti mú un ní kólékólé àmọ́ kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ wòran wà láì dáláì ẹ̀gbọ́n yín tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan yìí àwọn ìyàwó tí wọ́n fẹ́ ẹ̀yà kún bo ni wọ́n wà. Mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan ìyàwó kan ò bá kan lọ́dọ̀ ẹ̀gbọ́n mi bá ṣe ń fẹ́ kan fún wọn nìkan ń lọ but presently ìsìn kan wà nílé wọn. làbàgbà ìyàwó kan ní bẹ́ńlẹ̀ ẹ̀ kò burú ẹ wò a gbọ́dọ̀ tètè mú àdúrà ká fi kojú àdánwò tí ń bẹ níwájú wọn yìí àdúrà ní kíákíá ní kóyákóyá àdúrà tá a sì ń sọ yìí kìí ṣe lọ́dọ̀ mi àyìn láti ṣe ilé yín lọ́hùn láti ṣe àdúrà ṣe pàtàkì gan. bẹ́ẹ̀ ni bàbá Al-Qur'an náà sọ bàbá ó ní dùá ò lè ṣèfò lè mu'minina. àdúrà tẹ̀ ń wò ó ní ọ̀pá àjà tí mùsùlùmí tó fi gbọdọ̀ kojú gbogbo ìṣòro wàláhì tàláhì kò sóògùn kankan tó lè le jàdúrà lọ wàláhì. Àfà torí àdúrà yẹn gan mo ṣe wá sọ́dọ̀ yín tẹ́ bá ti wá sọ pé ilé ẹ̀gbọ́n mi ni mo ti ṣetán ẹja máa lọ kíákíá kó má pẹ́ sá. a ṣe kíákíá bisimilayi ni ẹ̀yẹ mọ̀ nìṣó wà báyìí àwa fúnra wa sọ ọ̀dà láìlú kalẹ̀ bá ti yanjú yìí tán a bá yín ẹ mọ̀ nìṣó. bisimilayi. ẹ ṣàìjọ ẹ má pẹ́ torí ọlọ ẹjọ màmá dé. bẹ́ẹ̀ bá ti wọ̀ yìí wàláhì ìbílẹ̀ bá. ẹ̀bọ̀ bàbá ẹ tètè ẹ múra sí ẹja sódà láìlú kalẹ̀ kúlù ẹ̀ wọ́n lọ fara káásá. àbáwò tó àmì ẹ̀ wá kìlọ̀ fún ẹlẹ́nu burúkú tí máa ń jẹjẹ kújẹ.
mẹ́wàá ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. Dàpọ̀ ti kú. Dàpọ̀ ti kú o. Iyún nìkan tó wá kọ́ o. Rótìmí náà ṣe gánagànà báyìí o. Ẹ wò ó lágbára ó sún mi o. Dàpọ̀ ti kú o. Dàpọ̀ ti kú. Dàpọ̀ kú. Ó ti kú kò yé mi. Ó ti kú. Ó ti kú. Wo sọ wá rí bó ṣe amúra kankan yìí kò lè tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni torí pé ẹ kí òtò ṣe tó lẹ̀ láàárọ̀. Mo sọ fún ńgbà náà mo ní mo fura sí ọmọ Rótìmí yìí ó ṣoògùn owó ni àti pé gúlégúlé Dàpọ̀ ti ń pọ̀jù nínú ilé rẹ̀ ńgbà náà mo sọ fún ẹ̀gbọ́n mi mo ní ó ṣeé ṣe kó jẹ́ pé Dàpọ̀ yìí ló mú Rótìmí lọ bí ó ti lọ ṣoògùn owó ní tí wọ́n jọ jẹ lọ́jọ́ yó wọn tí ó bá rí bẹ́ẹ̀ ni òní Dàpọ̀ kú lónìí nǹkan náà ni Rótìmí náà ní í ṣe gánagànà awu eégún àtiró wọlé èyàn àtiró bóde àti mọ̀ pé eégún àtiró tó wọlé lẹ́ẹ̀kan lóde èyàn àtiró tó bóde padà wọn ní ẹ̀sìn ra wọn ẹ̀yin tẹ́ ẹjọ́ jẹ́ ìṣọ̀wọ́ ẹ̀yin náà lẹ́ lọ bẹ̀ ẹ̀yin tó jẹ́ pé alátẹnujẹjọ níyìn ẹ̀yin náà ní ẹ lọ bẹ̀ kẹ́ lọ yanjú ẹ̀ irú àgbàlagbà bíi tiwa kò gbọdọ̀ mọ sáré lọ bí irú òkú ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ kéèké ẹ̀yin tẹ́ wà lẹ́yìn wa ẹ̀yin ni ẹ mọ yanjú ẹ mọ wá fún alábọ̀ ẹ̀yin ọmọ bá wa lé wọn mọ wá kí wa. kí lẹ fẹ́ kí n ṣe báyìí. kọ́ ọ padà bẹ́ẹ̀ ni kó o lọ kẹsàn-án tẹ́ ẹjọ́ jẹ́ bíi ìṣọ̀wọ́ kẹmọ bẹ́ẹ̀ sì lọ sí tó gbogbo. abiru kí lè lé ibà yìí wọ ọdọ. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih Muhammad al-Fatih wa sabaka. Nasirullah bil haqi wal hadi la siratal mustaqim. Wa ala alihi akakare wa billahi al-azim. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Naam. Allahu akbar. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله 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 ẹ̀wọ́ ẹ dákun àwọn ìyàwó tí ń gbé pẹ̀lú àáfàá nínú ilé hàn yín dà. bàbá ní àwọn ìyàwó tí ń gbé pẹ̀lú àáfàá yìí nínú ilé yìí dà. èmi nìkan ni ìyàwó tó fẹ́ kó níyàwó mi. bàbá ẹ dákun tá ńlá káyé rẹ̀ tó pọ̀ tí ó bá ń dáhùn ìbéèrè yìí. bàbá ní ta ni làákàyè rẹ̀ kún tó lè dá ìbéèrè táwọn béèrè. lóòótọ́ ìyàwó mẹ́ta lọ̀gá wa fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nínà ànàkó orógbó wọ́n ti ní eléyìí náà kì í jáde. Allah akbar Allah akbar Allah akbar Allah akbar ihdina sirata mustaqim ihdina sirata mustaqim ihdina sirata mustaqim Allah akbar ọ̀dà kò burú tani wa tún bẹ nínú ilé pẹ̀lú àáfà tí ń gbé nínú ilé tani tún bẹ nínú ilé pẹ̀lú àáfà tí ò sí hàn yín. wọ́n ní ta ni ń gbé nínú ilé pẹ̀lú yín pẹ̀lú àáfà tí ò sí hàn yín. lẹ́yìn èmi àti gẹ̀ẹ́tì máa ń wá tọ́ sá lọ́ngbà tó pọ̀ gàǹsì kàntàkàntà ó sì tún kú ọmọdọ̀ tí ń bẹ̀rù lé torí ọ̀gá ti fọ́gò sí gbogbo inú ilé wọ́n ti fọ́ kọ́ọ̀pù wọ́n ti bà gbogbo inú ilé jẹ́ ọmọ wa ń gba nìkan ló kù nínú ilé. ọmọ ọ̀dọ̀ ọ̀hún ẹ pé ó jáde. bàbá ni ẹni ó jáde ọmọ ọ̀dọ̀ bàbá ni kò mọ̀ bọ̀. Allahu akbar Allahu akbar. ìràwé ìdájọ́ ilẹ̀ kó súnkẹ́ bá a bá ní ká mẹ́ni ọ̀la la máa mú kí tiẹ̀ ní èní dandan níta ìdán. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Adéhùn ló kọ mi. Sheikh Lekuman Arikewudunu ló kọ títí. Yáṣẹ́ o. Àfà ẹ bí pé sọ mọ̀ mi. Àfà Ọládéhùn lòún jẹ́ oníṣẹ́ ẹ̀ mọ̀ ọ́n. bàbá ní kẹ́ ẹ wojú ń dáadáa. tó wọ ewé ọgbẹ́mí tè tó gbẹ ilọ́ mẹ́. bàbá gánà ló sọ. bàbá mọ̀ wọ́n dẹ́ kó ọmọ lò láàkà yìí. Àfà
ṣe rí olóró tì mí tẹ̀ ń wò yìí. apààyàn dání aláìmoore sì ni ó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ ogun tó dáa jẹ́. àìmọye ẹ̀mí ló ti gbọ́wọ́ rẹ̀ bọ̀. gbogbo eléèrè ọmọ ẹ wo ọmọ aráyé dájú wọn burú léèyàn ìgbà tó tó àsìkò kí n mọ̀ bọ̀ padà níṣẹ́ náà jẹ́ kí n wá ìgbà mo tún wá jàjàjàjà títí tí mo tún wá níṣẹ́ náà tún sun òkú mi ná. ṣé ìpọ́n ọmọ aráyé burú lóòótọ́. ó dúpẹ́ tiẹ̀ nígbà tẹ́mi fẹ́ padà wọ́n fẹ́ jẹ́ ń padà ṣé bí wọ́n sọ̀wọ́dà aláàbọ̀ ara wọ́n tún gé mi lọ́mọ kẹsẹ̀ ni. ṣé gbogbo yín ti gbọ́ báyìí o ṣé ẹ ti wá rí báyìí tí n bá ní àwọn ọmọ aráyé wọn ṣe é bá tò wọn ṣe é bá ṣe gbogbo yín lẹ́fà akẹ́kọ̀ọ́ rí lẹ́ni dandandandandan àfi tẹ́ ẹ bá re ilé ayé kí lè rè mú ilé ayé ọ̀gàn náà. ṣé gbogbo yín náà ti wá rí i pé àwọn ọmọ aráyé wọn nífẹ̀ẹ́ ilé rí ọmọ wọn nífẹ̀ẹ́ wà kí wálé ẹni sọ pé dandan ni kẹ́ ẹ bá wọn ṣe. wọ́n mọ̀ pé táwọn méjèèjì tẹ́ gbọ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan yín tẹ́lẹ̀ fẹ́ lọ ilé ayé ẹ wàá fi fara yín létí pé kò sáàyè kẹ́nikẹ́ni nínú yín o láti lọ sí ilé ayé kankan kẹ́nikẹ́ni mọ́ yọ mí lẹ́nu mọ́. olórí mo fẹ́ tọrọ àyè mo fẹ́ kẹ́ fún mi yọ̀ǹda láti padà sọ́dọ̀ àwọn òbí mi láti lọ ṣiṣẹ́ láabi fún wọn. irọ́ ló pa ó lọ́ọ̀bì hàn kan àdéhùn ò bá sì jẹ́ kó lórí ó sọ̀rọ̀ ná kó tó máa síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. wọn mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ o torí pé ẹnu olórí làṣẹ wà. àdéhùn tòótọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ nípa rẹ̀ o gbogbo yín náà lẹ́sìn mọ́ bọ́rọ̀ ọ̀fẹ́ ṣe rí lára bọ́rọ̀ ọ̀fẹ́ burú ṣùgbọ́n yóò yára lọ wéré kó sì dìyà adé wéré. tó bá ti jẹ́ pé òrèlé ayé sí àdéhùn fún mi gẹ́gẹ́ bí orúkọ mi wípé ó lọ wéré ó sì padà dé wéré. àdéhùn olólùfẹ́ mi mo ń fi àsìkò iṣẹ́ àdéhùn fún ọ gẹ́gẹ́ bí ọkọ rẹ pé ń lọ pa ń dè pa. àṣẹ́gun kò sì gbọ́dọ̀ pẹ́ padà. olórí bí eré alábọ̀rún mọ̀tún ti ń dẹ̀wù báyìí. ọkọ mi ni ò mọ padà wá mọ́ yìí. ó dà àdéhùn ó ṣe sùúrù ni ó fẹ́ dé. ó tiẹ̀ ti dẹ̀ mọ́ ọ̀jù ìgbà ló lọ ná ó sì àwọn ọgbẹ́ kankankankankankan. ìgbó ló ṣe kí ni ó ti pẹ́ jù. àdéhùn wàhálà rẹ̀ ṣe wá pọ̀ báyìí ná ó bá sì jẹ́ pé lórí gbégbèsè nù. àwa tá a kúkú dákẹ́ kìí ṣe pà ń wọ̀ ń ràn bí àwa náà sì ń gbégbèsè kò ní sùúrù ó fẹ́ dé. nǹkan lórí mọ́ gbégbèsè mo lè dájà ara mi gbé. àwọn ayé mi bó bá ti tó dájà ara rẹ gbé ìgbà náà á jẹ́ kí orin mọ́ gbèjà ara rẹ. ó dà kó burú tó bá níbẹ̀ máa jáde. àdéhùn bó ni ṣe ń ṣe ọ́ ní ìsìn pẹ̀lẹ́ àsìmọ́ táàtò fún ọ. ìjà ní ló ti ń bọ́ lórí ìjà yẹn lójú ní bínú sí ọ yìí. a ní ọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi ò mọ tí wọ́n lọ sọ fún lórí o pẹ̀lẹ́ 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 èmi ò lè lọ bó lórí o. ẹ bá mọ̀ bínú ẹ̀yin náà sáà gbogbo alárípàrà rẹ̀ ọ̀dà ẹ bá dàpọ̀ já sànù. àdéhùn ó bùkù o kódà ó yájú só lórí pàápàá bí ẹ bá ṣe pé àròtẹ́lẹ́dùà ni ó yẹ lẹ́ni tó yẹ ká mọ dúró pọ̀ pẹ̀lú kódà mo sì mọ̀ pé inú olórí ò lè dùn bó bá mọ̀ pa ń bọ̀ ṣe nǹkan kan papọ̀. ó dáa o kí wàá ló fẹ́ ká ṣe fún àdéhùn o. ẹ ṣe wẹ̀yìn ẹlẹgbẹ́ mi mo fẹ́ kún un lọ́wọ́ rí ilé ayé ni kí ni lọ́ọ̀rì mo lólùfẹ́ mi wá. ó dáa á kún ọ lọ́wọ́. nígbà tí mo wá kúrò lórí àìsàn tí gbogbo àwọn ẹgbẹ́ mi wá bínú sí mi mo wá wòye pé ọ̀nà wo mo lè gbé gbà láti wá mú un ló jẹ́ kí n wá àwọn ọmọ ọ̀dọ̀ àmọ́ gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí. ṣé ti wá rí báyìí pé aláìmoore ẹ̀dá ni dàpọ̀ àbúrò rẹ̀ èmi ni mo pa. bẹ́ẹ̀ ni ó lu ẹgbẹ́ lẹ́rù. ó fa tiẹ̀ dání. ẹ̀wẹ̀ mi tẹ̀ ń wé mi ní sọmọ ọ̀dọ́ o bẹ́ẹ̀ ni torí ọmọkùnrin tí mo fi wá ni òní olóyìn náà ní sí mo kò dọ́là. àdéhùn ọ̀ wá lè mú lọ lóòótọ́ àdéhùn rèé àlùkáwà nínú ẹrù ọlọ́run ọba àmọ́ àwọn òbí àáfà yìí àwọn náà ti rìnrìn àjò kan ńgbà tá àáfà wà ń kéke lóòótọ́ ìrìn àjò ń ó kù díẹ̀díẹ̀ wọn ò kó pé
ẹ ṣé bàbá. ìyá pupa ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ rí ọmọ tá a torí ẹ̀ dáfá yìí Rótìmí Ifá sọ pé eléèrè ọmọ ni. àbíkú aràn tí solóògùn dèké. tó tún yẹ kí àbíkú tún yálé wa pẹ̀lú gbogbo wàhálà tá a ti ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí pẹ̀lú tójú mi ti rí lórí ọ̀rọ̀ ọmọ eléèrè ọmọ. bàbá ẹ gbà wá ẹ dákun kí là á ṣe. ẹ rí n tí n bá lóṣù tí mo bá rí tẹ́ ẹ bá gun àkàbà 27 ẹ lè rí. àwa náà mọ̀. ṣé ẹ rí wíwá tọmọ ìwálẹ̀ kan yìí iṣẹ́ láabi ló fẹ́ ṣe sínú ìdílé yín. bẹ́ẹ̀ ni mo sọ. àmọ́ tẹ́ ẹ bá lè tọ́jú ẹ̀ Ifá sọ pé ọmọ tí sóúnjẹ fún ìyá jẹ ni ọmọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe. èèyàn bẹ́ẹ̀ bá lè tọ́jú ẹ̀ ni o. a tọ́jú ẹ̀ bàbá a tọ́jú ẹ̀. Ifá ìbànújẹ́ ò ní kàn ẹ́ láéláé ò ní dààmú ṣe rí ẹ mọ̀ pé ojú ọmọ pọ́n wa ẹ mọyì ìkúnlẹ̀ tí ìyá yìí ti kún sọ wá yẹ kó jẹ́ wípé èmèrè ọmọ eléèrè ọmọ tó wá yàdọ̀ wá báyìí. gbogbo ọ̀nà tá a bá gbà iye kí etí ọba náà mi ń wọ̀kọ̀ kókó ni pé mo fẹ́ kọ́ ọmọ yìí kó gbáyé. ẹ ní sunkún ọmọ. àmì o àmì àṣẹ bàbá. Ifá sọ pé ojú ọmọ ní pọ́ngún la òdì bàrà adífá fún ẹlẹ́dẹ̀ tí sunkún ọ̀rọ̀ ọmọ bí. wọ́n ní kẹ́lẹ́dẹ̀ orúbọ ọgbọ́kálá rẹ̀ ẹbọ gidi ló ṣe ńlẹ́lẹ́dẹ̀ bá dẹranko tún pọ̀ lọ́sẹ̀sẹ̀ ọmọ. wọ́n gba odidi orúkọ kan lọ yín. a wà. àti 25,000. a san bàbá. bẹ́ẹ̀ bá ti san ètùtù ńlá kan lẹ́gbẹ̀ẹ́ lọ́sàn-án gan ẹ gbé lọ sí agbo ọ̀gẹ̀dẹ̀ níbi tá ìlérí ọmọ tí wọ́n ṣèpàdé. ọ̀sán gan. irú béèrè wo ló tún béèrè yìí kódà kó jẹ́ ìyálẹ̀ ta ìgbàkigbà tó bá ti jẹ́ mọ́ ká gbé lórí ọ̀rọ̀ lọ́mọdé yìí mú ṣe. tẹ́ ẹ bá ti fìdí ẹ̀ sọlẹ̀ ká tẹ́ ẹ sì wúre sí i ọ̀tán ẹ gbé ọwọ́ àkù sọ́wọ́ bọ́ bá ṣe ká yín lára sí. kò tún gbọ́dọ̀ pé mọ́ bàbá kí n tó lọ ní ìsìn báyìí ń kọ́kọ́ fi 25,000 yẹn sílẹ̀ báyìí tí n bá ti ń kó n bí ẹ̀yìn ẹ̀ máa ka tẹ̀lé mi wọ́n lọ wá òbúkọ tó dáa tó dọ́ṣọ̀ wọ́n wá gbé fún yín. ṣé bàbá ẹ dákun ìtòlú Ọlọ́run ṣé ní obìnrin kò lọ́ mọ ká lára jù ẹ tí yóò ní bàjẹ́ sànú ẹ wo kò sí tẹ́ni àṣẹ o. tó a ti wá rí pé tó ẹ máa fi tán ẹ máa ṣe tán ń lọ́hùn kí àáfà kọ́mọ̀ ṣètìlẹ̀ ayé rà yìí. kí lẹ wí èmi ò mú lọ. Allah.